Hassan ń gbé mílíọ̀nù méjì kiri lọ́jọ́ ìdìbò ni wọ́n bá gbá a mú. Ọwọ́ àjọ amúnifúnwà ìbàjẹ́ tí wọ́n ń pè ní ICPC ti bá ọkùnrin kan báyìí o, Hassan Ahmad. Ohun tí wọ́n rò pé wọn kò tún lè bá lọ́wọ́ àwọn èèyàn ni wọ́n ká mọ́ ọ lọ́wọ́. Mílíọ̀nù méjì náírà ló ń gbé káàkiri, bẹ́ẹ̀ owó àtijọ́ ni. Àárọ̀ ọjọ́ Friday ọjọ́ Ẹtì náà ni wọ́n mú. Wọ́n ló ń gbowó náà láti Bauchi lọ sí Gombe lọ́dọ̀ olóṣèlú kan. Òun náà sì ṣàlàyé pé wọ́n fẹ́ lo owó náà níbi tí òun ń gbé e lọ ni. Ṣé àwọn gómìnà kan nílẹ̀ Haúsá ti sọ pé kí àwọn èèyàn ibẹ̀ máa ná owó àtijọ́ lọ ní tiwọn. Bí àwọn bá ti wọlé, àwọn yóò gba gbogbo owó náà lọ́wọ́ àwọn tí àwọn yóò sì fún wọn ní owó tuntun. Ohun tó jẹ́ kí àwọn ICPC gbá Hassan mú rèé tí wọ́n sì kó gbaga sí i lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Àkọ́kọ́ ni pé wọ́n ní kò lẹ́tọ̀ọ́ láti máa kó irú owó bẹ́ẹ̀ kiri lọ́jọ́ ìdìbò. Ó tún wáá gbé e sínú Ghana must go, inú mọ́tò Hilux tí kò sẹ́ni tó rínú ẹ̀ ló sì gbé e sí. Lọ́nà kejì, owó àtijọ́ ni. Báwo lowó àtijọ́ tó pọ̀ tó bẹ́ẹ̀ ṣe kù sóhun lọ́wọ́, kí ló sì fẹ́ fi ṣe? Àwọn ICPC ti ní bí Hassan gbọ́ bí ifá tó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ yóò fojú ba ilé ẹjọ́ dandan.